gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá nation, àṣírí ti tú o. Ṣe ráyé lóde. Gbogbo wa pátápátá nígbà yẹn là ń tẹ̀lé Sunday Igboho. Gbogbo ìlú bẹ̀rẹ̀ sí ní mìtìtì. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, gbogbo ẹ̀yin ti Germany, ti America, gbogbo ẹ̀yin tẹ́ ti kówó yín tẹ́ ti kó sínú Yorùbá nation tí gbogbo wa jọ ń ṣe tàdérò pé òmìnira Yorùbá ti dé. Àṣírí ti tú o. Fídíò tí mo fẹ́ fi hàn yín, ẹ fi etí ara yín gbọ́ ohun tí Sunday sọ níbẹ̀. Òun ló sọ̀rọ̀ o. Mo dẹ̀ mọ̀ pé gbogbo wa náà la ní ọpọlọ láti fi mọ̀ túmọ̀ ọ̀rọ̀. Nítorí Yorùbá nation, àwọn èèyàn kú sílé Sunday Igboho. Gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ nígbà yẹn wípé Tinubu ni Sunday Igboho ń ṣiṣẹ́ fún. Gbogbo wa a lè pààyàn nítorí ẹ̀ ń gbà yẹn pé rọ́ ni. Gani Adams sọ gbogbo wa a ti sọ Gani Adams a ti sọ dọ̀tá. Àṣírí rẹ̀ o. Ẹ̀yin náà gbọ́ fídíò yẹn fúnra yín. Sunday Igboho sọ wípé nítorí wípé ìyá Onítìrí wọ́n lọ sí Ìbàdàn lórí Yorùbá nation tí ìyá Onítìrí ń ṣe. Wọ́n ní wèrè níyá Onítìrí. Wọ́n ní wípé Oríyọmí Hamzat wá ń bèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣó lọ́wọ́ sí, ó lóun ò lọ́wọ́ sí Yorùbá nation yẹn, ìyẹn tẹ̀ kọ́ ni problem. Ohun tó sọ tó jẹ́ point tí mo fẹ́ kẹ́ gbọ́ fúnra ara yín ni wípé ó ní gbogbo ìgbà yẹn tóun lọ sí Gàngàn, ó ní torí pé Buhari ló wà ń bẹ̀ ń gbà yẹn, àwọn Fúlàní dẹ̀ yan Yorùbá jẹ, ní pé torí ẹ̀ lòun ṣe Yorùbá nation. Wípé ńgbà tíjọba mi dẹ̀ débẹ̀ tí gbogbo ẹ̀ ò sí mọ́, kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́ o. Òun àti bàbá Bánjí Akíntóyè wọn ò sọ̀rọ̀ mọ́ o. Yorùbá nation dà. Sunday Igboho ṣe Yorùbá nation gbọ́n, ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn fúnra ara yín lẹ́nu ẹ̀. Gbogbo ẹ̀yin ti diaspora, ẹ̀yin ti America, ti everybody, ẹ share fídíò yìí. Ẹ ronú fúnra ara yín. Gbogbo ẹ̀yin tẹ̀yin ń dúró wípé Sunday Igboho ń bọ̀ ṣe Yorùbá nation, ọ̀rọ̀ ti jábọ́ lẹ́nu ẹ̀ o. Ó kàn tán gbogbo wa nígbà yẹn ni. Sunday yìí dẹ̀ ló máa ń búra níbikíbi tó bá ti ń sọ̀rọ̀. Ẹni tó bá dalẹ̀ Yorùbá, ilẹ̀ máa dà. Ta ni ilẹ̀ máa dà nísìn? Tani ilẹ̀ máa dà? Ẹ mọ bó ṣe máa ń búra ń gbà yẹn. Ẹni tó bá ṣe Yorùbá nation, ilẹ̀ máa mú ni, ilẹ̀ máa mú ni. Tani ilẹ̀ máa mú? Sunday Igboho ṣe Yorùbá nation mọ́, wọ́n ti dálẹ̀ Yorùbá. Wọ́n ti dálẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń tẹ̀lé, tẹ̀yin ń dúró de Sunday Igboho kó máa ṣe Yorùbá nation. Ọ̀rọ̀ rèé o, kò sóhun tó ń jẹ́ Yorùbá nation lọ́dọ̀ Sunday Igboho mọ́. Òótọ́ ọ̀rọ̀ ni. Èmi ò bá tèèyàn jẹ́ o. Mi ò sọ̀rọ̀ ẹnikẹ́ni níbi, ṣùgbọ́n mo fẹ́ ká rí fúnra wa, ká gbé gàgbọ́ fúnra wa, kẹ́yìn náà kẹrù ó, kẹ́ ẹ lè mọ̀ wípé gbogbo owó tẹ́ ẹ ti ń dá fún wọn láti yẹjọ́ yìí asán ló bọ́ sí o. Ẹgbọ́n ohun tí Sunday sọ. Mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé Dára Kowé, ọmọ yín, àbúrò yín, ẹbí yín, ọ̀rẹ́ yín, pàdí yín, ìyàwó yín Kowé ó ní mò ń jẹ́. Ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Tá bá wí ẹ̀ là wí, ṣùgbọ́n ẹ̀yin gangan lẹ máa ń fi orí yín lẹ máa fi ń gbà nǹkan. Aṣùtọ̀nà rin ní mórí èyí rin gbọpọ̀ kí sọ́lédè Èkìtì. Ẹ̀yin gangan ní mórí ọ̀rá rin gbèpè. Ẹ máa ń rò wípé ẹ̀yin nìkan lẹ lọ́rọ̀ lẹ́nu, ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ. Ẹ ti ẹ̀ dúró ganan, kí lọmọ Adéyẹmọ rà nígbà yín ganan? Ṣé ọmọ Adéyẹmọ ló gbóúnjẹ lẹ́nu yín? Òun ló gborun lójú yín? Ṣé òun ni pọ́blẹ́mù fámílì yín? Òun ni ò jẹ́ kó lè ṣe bí ọkọ gidi lórí aya? Àbó òun ni ò jẹ́ kó ṣe bí bàbá gidi lórí àwọn ọmọ? The last time I check, ṣé ọmọ Adéyẹmọ ló ní kí ẹkọ́nọ́mì Nàìjíríà kó dojú délẹ̀? Òun ló ní kẹ́ má níná, òun ló ní kẹ́ má lómi, òun ló ní kẹ́ má lọ́nà. Kí lẹ fẹ́ para yín sí lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ? Kí ló ṣe fún yín? Èmi ò mọ bí olórí gbé yan rí. Ó bá lọ yan ti ẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ́n níbì kan náà ni gbogbo wa ti yan rí, ṣùgbọ́n kádàrá ò papọ̀.
ṣe rí àìgbàfọ́ lọ́rùn ìnira lèèyàn máa ń rí òun lára ṣe ń ní yín bàbá ẹ̀yin náà ẹ wọjọ́ orí yín bẹ́ẹ̀ ṣe gbó lọ́jọ́ orí èèyàn tó bá rí yín báyìí nígbà téèyàn bá pàdé irú yín lọ́nà inú ẹ̀ á dùn pé bóyá ẹni yẹn ń wá làákàyè pé àwọn ti pàdé àgbàlagbà lọ́nà tó máa fóun ní táyà òun ní làákàyè láì mọ̀ wípé kì í ṣe gbogbo àgbàlagbà ló gbé làákàyè dọ́jọ́ orí ó mọ̀ bóyá ó sínwín láti lẹ̀ ní ọpọlọ yín yóò rò sá ẹ wà òkè nínú àlàyé tẹ́ ṣe ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ṣé kò ti hàn gbangba 100% wípé wọ́n kàn ń ṣe lára ọmọ Adéyẹmọ ṣùgbọ́n inú tèmi dùn torí wípé o ò mú wa rúgbó jù ó ti jẹ́ ká mọ̀ wípé látọ̀dọ̀ Gani ni ó ti wá ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ̀ kan tó ti ṣubú tẹ̀lù yín lẹ́yìn tá yìí ń ṣe findings ayé yín lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nìbàdàn tá à ń gbọ́ pé OPU ẹ wà lára ẹ̀ kí ló mú ẹ̀yin ọmọ OPC tẹ́ ẹ̀ ń sá kúbẹ́kúbẹ́ kiri kọ́ má wàá gbé yín ọkọ̀ tó ti lọ òun lẹ̀ ṣẹ́wọ́ sí wọ́n máa gbé yín àsìkò tẹ́ ẹ máa ṣe ẹ̀sìn pẹ̀lú ọ̀gá yín lélẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má wàá fìkanra ìtàmájé ẹ tẹ̀ kọ́kọ́ máa gbọ́ náà ó ní Ìgbòho ń bú Ìgbòho máa ń sọ wípé nígbà yẹn pé ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ òótọ́ ni òṣàṣì ń sọ́dẹ̀ ní eléni ṣé irọ́ náà pa ni ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí tẹ́ àjọ mọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ ṣé èpè yẹn ò máa ṣe mọ́ àwọn tó dalẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó dalẹ̀ múfúmẹ́ǹtì tó dalẹ̀ Ìgbòho pátápátá tó sì tún dalẹ̀ múfúmẹ́ǹtì gbogbo wọn ní nǹkan ṣe gbogbo wọn ní nǹkan ṣe gbogbo wọn ní nǹkan ṣe bẹ́ẹ̀ ni àbẹ́ ìwẹ́nu lẹ̀kẹ́ wẹ́nu ọkọ ọ̀rọ̀ tí ò rújú rárá bí bàbá mi Lájí Abbas ni kò rújú ohun tí gbogbo wa sì jọ rí ta sì jọ mọ̀ ni gbogbo wọn pátápátá ní ọbẹ̀ bàdí wọn gbogbo wọn ni wọ́n rí nǹkan burúkú he kí lẹ fẹ́ para yín sí àtijọ́ tọ́mọ Adéyẹmọ ti sọ pé ẹni bá dalẹ̀ abádẹ̀ lọ kí ni ọ̀nà wo lọ́mọ Adéyẹmọ fi balẹ̀ lọ àbí ẹ̀yin tẹ́ ń dẹ páńpẹ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń dẹ gbogbo ẹ̀ mọ́ ọmọ Adéyẹmọ náà Ọlọ́run ò jẹ́ kẹ́ rí mú síbẹ̀ ẹlẹ́ẹ̀ní gbà fọlọ́run tẹ́ ẹ̀ bá ti wá gbà fún kádàrá ó ti di dandan kodoro lókù tẹ́ fẹ́ gbà ó ti di dandan kodoro ní èwo ní wèrè èèyàn tó bá tiẹ̀ ti gbọ́ yín á ti mọ̀ wípé ọ̀rọ̀ owó tí everybody máa ń parọ́ mọ́ ọmọ Adéyẹmọ pé wọ́n fún lówó ó jẹ́ nǹkan gbòógì tó ń dùn yín kì í ṣe wípé ẹ nífẹ̀ẹ́ lẹ Yorùbá torí ọ̀rọ̀ tó sọ ní èèyàn tó gbọ́ ọ̀rọ̀ máa yìí nísìn ṣe mọ̀ pé ó ti jẹ́ káyé ẹ̀yin àtẹ̀mí mọ̀ wípé OPC lòun jà fún ọ̀gá wọn òun lòun jà fún òun lọmọ ọsàn ní kókókó bá bàbá ẹ òun la ṣe máa rán wọn náà sílé we are going to treat you like ọmọ àlè tó jẹ́ olórí ọmọ àlè tẹ́ jẹ́ bàbá. ikú Ìgbòho lẹ máa kú wọ́n á fún lówó bí òòṣà ò béèrè owó lọ́wọ́ wa ẹ̀tọ́ wa ni láti fún ṣe bí ọ̀gá ti yín náà ṣé kò gbà yín lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ẹ̀kọ́ téèyàn bá wá fún yín ẹ̀ wá máa sunkún mo rí gbogbo ṣì rádaràda àwọn wèrè tatótó tatatata tẹ́ ẹ kó síta tán wí rádaràda ń bẹ̀ tẹ́ ẹ bá ròyìn pé ẹ lè wá ọ̀nà láti dojú kéèsì ìbolẹ̀ irọ́ lẹ pa máa rí kéèsì ṣe justice máa wà served ẹ ò lè bójú ẹ lè dojú kéèsì ìbolẹ̀ ẹ kó sì lọ ẹ ti gbàgbé pé Yorùbá ni wá tó o bá sọ wípé Ìgbòho àti bàbá Akíntóyè ó gbowó ẹjọ́ nítorí Ọlọ́run ìwọ tó yí bàbá Akíntóyè bá wá lọ owó mọ́ ẹ lọ́wọ́ tó wá gbowó àti iye òòṣà jọ bọ́ síta kó wá sọ kó o dẹ̀ mú púrúfù tí. yes kò lè yé yín owó yẹn ló ń wù yín kán máa fún yín èyí tọ́ga yín gbà tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń bàjà àbẹ́fẹ́ sọ wípé àmọ̀ wípé ìjà burúkú ṣẹlẹ̀ láàrin yín ọ̀pọ̀lọpọ̀ tó wà pẹ̀lẹ́yìn Gani ni wọ́n ti kúrò náà wọ́n ń bàjà lọ́wọ́lọ́wọ́ ojú Gani ń bó seriously because ó gbowó káàkiri kò dẹ̀ fún wọn ní nǹkan kan wèrè lẹ́jọ́ irú ìwọ ọmọ àlè bàbá òfò yìí ìwọ ló fẹ́ wá bọ́ síta wá sọ̀rọ̀ pé o fẹ́ jèrè ọ̀rọ̀ lára Ìgbòho lọ́ọ́ kọ́kọ́ bá Gani ọ̀gá ẹ̀ mo ti sọ pé mi ò ní dá sí torí òṣà ti sọ pé ká má sọ̀rọ̀ sí Gani rárá gbogbo rádaràda tí àtẹ̀yí tó pe rẹ̀ ní ọmọ bàtà àṣà ní ọmọ Bàtálá kọ́ pẹ̀lẹ́ tiẹ̀ tó bá ti mí sí dóòsì ẹ wàá kàn bẹ̀rẹ̀ wèrè lórí social media gàgà kó wá run out of content ọmọ bàtà àṣà ní ọba takuntakun ó tiẹ̀ mọ orúkọ ó mọbi tó ti wá ó bá Kánú jà mọ́ èèyàn
kó ṣì lọ Ọlọ́run ni wọ́n tiẹ̀ oh matter. Lọ bá Gani òun sunkún sí pé Ìgbòho ṣe kí ni Ìgbòho gbowó ṣebí Gani gbowó káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé rọ́ ni mo pa ṣebí gbogbo yín lẹ̀ ń bàjà ṣe bọ́pọ̀lọpọ̀ yín ìjà burúkú ṣẹlẹ̀ láàrin yín tó ó ṣe yín ó dá gbogbo yín sí oh God ó gbé gbogbo owó lọ́mọ yín lọ́wọ́ yo ẹ wá ń jà orí yín yí ẹ̀yin yẹn lẹ fẹ́ wá sọ̀rọ̀ sígbò ẹ̀wọ̀n ọ̀dẹ̀ ká lè mọ̀ wípé Gani ló ń ṣiṣẹ́ fún ó ní Gani bọ́ síta ó wá sọ wọ́n ti sọ wípé Ìgbòho Tinubu ló ń ṣiṣẹ́ fún ìdí gan tí Gani ṣe máa dẹ tó máa wọ kóòtù nìyẹn ajẹ́jọ́ akáwọ́ sẹ́yìn Gani ajẹ́jọ́ bẹ́ẹ̀ ni ohun tó bá gbà la máa fún Gani á ṣe kí ni ajẹ́jọ́ tẹ́ bá ní Ìgbòho ń ṣiṣẹ́ fún Tinubu ó ṣe náà ní ó ṣáà ní nǹkan tí Gani náà ṣe fún Tinubu tán fi kọ́lé tó fi yóò sí wedding ẹ jọ̀ọ́ ẹ fẹ́ ká tọ̀pá sílùú àbí ká fàáya irọ́ ni èèyàn tó bá lọ́pọlọ pípé á mọ̀ wípé Ìgbòho deserve justice mi ìdẹ́ni sí lára àwọn tó máa gbógun ti justice ọmọkùnrin yẹn torí pé gbogbo wa pátápátá la sọ wípé nígbà tó fẹ́ sọ wípé àwọn ò ṣe wípé kéèsì pé kó ká fi kéèsì sílẹ̀ gbogbo wa la sọ wípé a ò ní gbà so tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni tó bá wá ní ọpọlọ pípé kò ní ro tara ẹnìkan á ro tọmọkùnrin yẹn mọ́ tiẹ̀ ìwọ̀ntúnwọ̀nsí wàá rọra sí mi òun lọ̀rọ̀ tèmi ò ṣe dá sí yín. Ó tún wá tẹ̀síwájú ó ní bàbá Akíntóyè wọn ò ṣe Yorùbá nation mọ́ èèyà pẹ̀lẹ́ tiẹ̀ èèyà ẹ̀rọ lọ́hùn ṣé orí news wo náà ti gbé o ṣé wọn bàbá Akíntóyè pè yín sí mítì tó sọ bẹ́ẹ̀ ni torí the last minute tí mo ìṣẹ́kì alànà tí a dé Oracle himself bàbá mi Akíntóyè bàbá mi ẹ shop kiss a lè lọ fún yín lẹ́sìn nílẹ̀ Yorùbá bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Ṣó wá rí nǹkan tó sọ yìí òun ló máa jẹ́ kí tún wá sáré tí mo fi sáré lọ gàràgà láti ka kíní fún wa. Ìwọ tó bá ń gbọ́ fídíò yìí má dá àwọn òpònú afọ́fúgbému àwọn frustrated element bí àwọn bàbá wọ̀nyí àwọn méjì ni wọ́n ìkíní ni mo kọ́kọ́ ń ṣe fún yín ìkejì máa gbé wọlé sìn kí ẹ lè mọ̀ wípé ọ̀bàyéjẹ́ òbí tí so ń gbẹ̀rùn bàbá Akíntóyè òṣè kò lead Yorùbá nation mọ́ sọ fún Gani kó wá lead ẹ̀ yẹ̀bí nǹkan tó ń sákiri nìyẹn bí ayé bá ń jẹ́ ayé tí ayé ó máa jẹ́ ayé títí láéláé Gani ó lè ní ipa nínú Yorùbá nation láéláé ìwọ wo níbo ṣó olórúkọ rẹ̀ ńlẹ̀ Yorùbá ni ẹ kó rí burúkú lẹ́kọ̀ọ́ rẹ pé gbogbo èèyàn lórúkọ ẹ ti bàjẹ́ ó níyì lọ́dọ̀ ọkùnrin ò níyì lọ́dọ̀ obìnrin orí tó ń gbé ẹrù ayé tó gbélé ẹ lọ́wọ́ ó dìrọ̀lẹ́ ó dọjọ́ alẹ́ kálábùrẹ́ ẹ̀dà onígi wèrè tó ń fi tilẹ̀ kiri kó o tó mọ̀ pẹ́rù ló ń gbé kiri ìwọ tọ́lọ́run ò fi yìí sí ẹ lára tó ń rí rẹ bẹ́ẹ̀ ni iyì ìwọ ẹni ẹ̀tẹ́ ẹni ẹ̀sín ẹni àbùkù ẹni àná nìyẹn Gani bàbá òfò tó rán jáde ló kó pópó bá ẹ o ẹni àná ni ẹ Gani ẹni àná ni ẹ o relevant mọ́ nílẹ̀ Yorùbá ẹni àná ni ẹ and you know it yes òun ló ṣe wojú rere gbogbo àwọn kábíyèsí kékèké torí gbogbo àwọn kábíyèsí jàǹkànjàǹkàn kò sílẹ̀ torí ti ẹrù o rí pé ṣe ló ń ṣe bẹ́kúbẹ́kú lábẹ́ everybody ìwọ tó jẹ́ pé ṣe ló lè ṣan mọ́ wọn tẹ́lẹ̀ kí ló kó ṣan ẹ wálẹ̀ ọ̀dẹ̀ ẹ̀yin olóríire èèyàn ẹ wá gbọ́jàre mẹ́sẹ̀gì tí commissioner for information ní Ọ̀yọ́ state interview tán grant lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí Dúpẹ́ ẹ̀sìn Awórò àwọn dry Democratic Republic of the Yorùbá dry ayé yín dry lánàá ó dry lẹ́ni ayé yín dry forever yo lórí ìwèrè tán dáṣe níjọ́ Saturday information ti interview ti commissioner for information of Ọ̀yọ́ state tó sọ síta ó ní mò ń kà fún yín sìn kí n kà fún yín. Ọ̀yọ́ State Commissioner for Information Prince Dotun Oyelade has described the Saturday, April 30 invasion of the state secretariat by self-acclaimed Yoruba Nation agitator as treasonable. Tí mọ̀ nǹkankan tí yín ti bá yín ṣe ráwọn tọ́kọ̀ yẹn wọ́n máa yẹgi fún wọn ni o
mo rí pẹ́yìn kọ̀ọ̀kan tẹ́jọ́ mo onítìrí ẹ̀ ń fi system pè mí yàbí ayé yín ti bàjẹ́ là wèrè lẹ́jọ́ ikú ló máa pàyà yín. The commissioner said this while granting interview to journalists. Ẹ máa gbọ́ o. Ó ní Prince Oyelade wọ́n ní Prince Oyelade who condemned the act said there are better ways of agitation other than craving for ẹ̀jẹ̀ títa sílẹ̀. Baba Prince Oyelade, Commissioner for Information for your state, ní àìmọye ọ̀nà lèèyàn lè fi agitate tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó ṣe lọ ní ìlú. Bọ̀ kì í ṣe ọ̀nà tí Dúpẹ́ gbégbà. Ṣé ti wá gbọ́ tí a bá sọ wípé bàbá Akíntóyè wọ́n ní ká fi ọpọlọ rìn ká ṣe ní normal way tó yẹ ká ṣe. Ṣé rò wípé irọ́ là ń pa ni? Àwa believe nínú bàbá, a dẹ̀ believe nínú iṣẹ́ ọwọ́ wọn. Ẹ̀yin tẹ́ bá believe, I believe yín lọ. Àti jù wá náà bá lọ, àìtó náà bá bọ̀, wọ́n tún dé wọn ò jẹ́ nǹkan. Ẹ̀rí ibi tó bá tẹ́ bára yín. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Commissioner for Finance, Commissioner for Finance, Commissioner for Information, on wa continue. Wọ́n ní he cited the conduct. Commissioner for Information ní Ọ̀yọ́ State ní he cited the conduct of Professor Banji Akintoye. Wọ́n recognize bí bàbá Akintoye conduct wọn ọ̀nà táwọn ń gbà tí wọ́n fi ń ṣe ìrìn àjò Yorùbá nation ní bàbá yẹn sọ bí kí àlàyé mi kó lè yé yín. Ṣé o ti rí fídíò tí bàbá yẹn ṣe? Ó máa go viral. Ìwọ náà ò ní láti support mi, ìwọ tó bá ní belief nínú bàbá Akíntóyè àti Ìgbòho àti movement yìí tó bá mọ̀ ipọ́n ti fìyà jẹ àwọn bàbá ẹ̀ lórí òtítọ́ tí wọ́n tán dúró lé lórí. Jẹ́ káwa náà ká dáwọ́pọ̀ tí fídíò ẹ̀ bá dọ́dọ̀ ẹ̀jọ́ bá mi share kí gbogbo àwọn tó yẹ kó gbọ́ kí wọ́n gbọ́. Nǹkan tó lè ṣe láti fi support àwọn bàbá yẹn nìyẹn. Má rò wípé dára kíní kan jọ nítorí Ọlọ́run. Àjọṣe wa òun la need lásìkò yìí kò ṣọ̀tẹ̀. Bàbá yẹn ní he cited the conduct of Professor Banji Akintoye. Wọ́n ní a well-known Yoruba nation agitator. Commissioner for Information in Oyo State, Prince Oyelade náà sọ bẹ́ẹ̀ o. Wọ́n láwọn recognize conduct ọ̀nà tí bàbá Banji Akintoye tán fi ń gbé Yoruba nation agitator wọn tán fi ń gbé nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń ṣe tán fi ń fi ẹ̀hónú hàn. Tí àwa táwa pẹ̀lú bàbá Akíntóyè tí a fi ń fi ẹ̀hónú hàn. Wọ́n ní àwọn kọ̀mẹ́ǹdì wa, wọ́n kọ̀mẹ́ǹdì bàbá Akíntóyè. Ìwọ tó sọ wípé bàbá ò ṣe mọ́ ni mo ṣe lọ gbélé wa o, kò sí nǹkan mi o. So wọ́n wá continue. Wọ́n ní a well-known Yoruba nation agitator as representing the quintessential wisdom and civilization of the Yoruba race. Bàbá òfò yìí kí lórúkọ yín? Ẹ bá mi share fídíò èkó dọ́dọ̀ ẹ̀ kan gbọ́. Ṣé gbọ́ nǹkan tí wọ́n fi qualify tó já sí wípé atọ́ba àti ìjòyè ọkùnrin obìnrin both home and abroad gbogbo àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ilẹ̀ Yorùbá wọ́n mọ̀. Torí wọ́n ti fi wá kọ́ bàbá Akíntóyè lọ́rùn. Àìmọye ìgbà ni mo máa ń sọ kinní yẹn fún yín. Bàbá dẹ̀ fọpọlọ sí wọ́n dẹ̀ rọra ń kó wa jẹ a dẹ̀ rọra wà pẹ̀lú wọn. Wọ́n ní òkúta ni bàbá ń sè. Àwọn tí ò sòkúta fún yín ẹ wo bí tó láǹdì yín sí. Èyí tó kú ti kú, èyí tó máa wẹ̀wọ̀n gbére, àwọn tẹ́ káṣọ sí lọ́rùn ẹ̀wọ̀n gbére náà ń lọ. Èyí míì tún wá wà tó jẹ́ wípé kí ni your property ó jóná. Ìjọba gbẹ́sẹ̀ lé wọ́n tún bàjẹ́. Iṣẹ́ tẹ́ ti ṣe látọ̀ àwúrọ̀ ọjọ́ yín onítìrí wá gbà lọ́sàn gọ́gọ́ ó gbà mọ́ yín lọ́wọ́ bá yí ẹ̀jẹ̀. Ṣé o ti gbọ́ bí wọ́n ṣe qualify bàbá Akíntóyè ń bí? Ibo wà ní bàbá Akíntóyè ti sọ fún ẹjọ́ nítorí Ọlọ́run wípé àwọn ò ṣe leader Yorùbá nation mọ́ tán wá gbéwèé fún Wálé Adéníran. Ṣé rí wípé ọmọ àlè ọmọ àtiró làwọn ilé. Onírọ́ ni wọ́n. Ọ̀gá ẹ̀ tó dẹ̀ rán wọn síta ó lè. Kéèyàn wà láyé kó jẹ́ wípé tó bá ti di bí ọ̀rọ̀ owó wàá kún àwọn èèyàn sábẹ́ wàá máa fi wọ́n rúgbó wàá máa pé wọn káàkiri wàá máa pé wọn kán lọ ṣiṣẹ́ bì kán máa fẹ̀mí wọn kán lọ fi ṣiṣẹ́ tán bá wá sanwó wàá kó gbogbo owó wàá wá mú èrúnrún owó wàá kó lé wọn. Mi ìdẹ blame ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà torí wípé nǹkan tí ẹlẹ́dàá yín yàn nínú ayé ibi tẹ́ ẹ máa jẹrà sí nìyẹn ẹ wálé ayé wá ṣe rere ẹ wá sìn ni. Èèyàn tó tiẹ̀ ti fún mi ìwẹ̀ ṣe oúnjẹ fún yín ọ̀rọ̀ yín ò lè yé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá irú bàbá ẹ̀ tó bá yẹ pé o ti mu lára àwọn omi ìwẹ̀ ọ̀gá ẹ̀ ó lè bọ́ síta kó wá máa rojú òfò tó ń rò kiri ńlẹ̀ ń bí yìí.
ẹ máa gbọ́rọ̀ rádaràda ó ní Ìgbòho gbógun ti gbogbo èèyàn ṣe ti rí pé ìjà ìlara ni ó ní bó tún ṣe dé bí òòṣà ṣe wá tó wá sí òkú màmá ẹ̀ ṣe ló bẹ̀rẹ̀ sítórì oríṣiríṣi tó ń gbógun ti everybody tó ń sọ wípé kinní kan ṣe ló fẹ́ dorí ìtàn kodò. Ìtàn wo lẹ̀ ń dorí kodò? Ṣé kọ́ máa dé Yẹmọ má sọ̀rọ̀ mọ́ ni? Ṣé bẹ́ẹ̀ sọ wípé tó bá máa wá sí màmá ńṣe lọ́ máa dírẹ́sì bí ẹlẹ́hà ó ṣé ẹ̀rí ẹ̀yin gan rí gbogbo everything àyà yín já ẹ̀rù bà yín pé ibo lọmọkùnrin tó ti gbàjọ jáde. Ibo lọmọkùnrin tó ti kó gbogbo ilé jáde. Ẹni Ọlọ́run fẹ́ lọmọ èèyàn fẹ́. Ṣé bẹ́yìn ṣe bọ́gà ti yín jáde lójoojúmọ́? Adley la fi máa réyàn mẹ́ta ẹnu gbàtà wá sọ́ọ̀sì lẹ wá ń bọ́rọ̀ àwọn bọ́ìsì sí. Ẹ wò àwọn eléyìí ayé yín ti bàjẹ́ là á. Ayé yín ti ṣe kí ni? Ó ti bàjẹ́ là á. Ọkọ̀ tó ti lọ òun lẹ̀ ń ṣẹ́jú sí. Ọkọ̀ tó ti lọ òun lẹ̀ ń ṣẹ́jú sí. Now bó ṣe wá sọ yẹn ẹ jẹ́ ká wá gbọ́ èyí tí mo fẹ́ kẹ́ gbọ́ ige. Ó ní nínú fídíò tí interview tí òòṣà tó grant pẹ̀lú bàbá wa Oríyọmí Hamzat ó ní òòṣà sọ ń bẹ̀ wípé àwọn ò ṣe Yorùbá nation mọ́ nǹkan kan. Ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láti gbọ́ kinní yẹn tẹ́lẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́. Ọlọ́run wà pẹ̀lú mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé wọn á fi kíkí Ọlọ́run mo fi parí ẹ̀ Ọlọ́run bá tó lágbára lórí gbogbo wa. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Igboho. Lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sẹkírátì ní Ìbàdàn ní àná báwa ṣe ń ṣe Yorùbá tiwa nìsan tiwa ó ní àwọn yẹn ṣe tuntun wọn yẹn èmi ò mọ nǹkan kan pa ẹ̀. Kí lẹ gbọ́ tọ́mọ Adéyẹmọ sọ? Torí máa yìí sọ nísìnyí wípé Ìgbòho ti sọ nu interview tán grant pẹ̀lú Oríyọmí Hamzat wípé wọn ò ṣe Yorùbá nation mọ́. Kí lẹ gbọ́ tọ́mọ Adéyẹmọ sọ? Ó ní bí àwa ṣe ń ṣe Yorùbá nation ti wá ó yàtọ̀ gédégbé sí ti Dúpẹ́. Ẹ jọ̀ọ́ àbí? Mo dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi bá ń jẹ́ Akíntóyè wọn mọ́ ẹni tí ń báyìí. Gbogbo àwa tá a jọ kóra wa jọ tí ní káàkiri ó mọ̀nà bọ̀rọ̀ tá láǹsí Yorùbá nìsan tá à ń jà fẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá ẹnì kankan ò mọ̀ ń pa wọn tán lọ sí ẹ̀. Nǹkan tó bí wọn nínú nìyí o wọ́n fẹ́ kán máa Adéyẹmọ kó support madness tí Onítìrí perform níbo ibo ni ìwọ bàbá òfu àtàdánù yìí ibo ló wà ibo ọlọ́pọlọ dúdú ọlọ́pọlọ yíyó rẹ̀ rí bọ́yẹ rí rádaràda wọ́n rí rédèrèdè ibo lẹ́yìn wà nínú ayé nígbà tí Onítìrí tó ń kó èpè fún Ìgbòho tó ń kó èpè fún bàbá Akíntóyè tí wọ́n ń ṣe èpè dè tí wọ́n dájọ́ èpè ibo ni wọ́n wà nígbà tí wọ́n bà àwọn bàbá méjèèjì lórúkọ jẹ́ tí wọ́n pariwo tó Onítìrí tí gbogbo yín plan the same thing tẹ́jọ lò plan tẹ́ lò tactics tẹ́ lò tẹ́ fi bà OPC jẹ́ mọ́ late Fáṣẹ̀hùn lọ́wọ́ ẹ̀hún lẹ́rọ pé ẹ̀ ń gbé bọ̀ wá sínú Yorùbá nation àwọn wo lẹ́rọ pé ó wà ń bẹ̀ gan-an mọ́ bí yín ni àwọn wo lẹ́rọ pé ó wà ní Yorùbá nation kò ní dá fún ìran kò ní dá fún babaláku bàbá yín kí gbogbo yín lọ para yín pọ̀ àti yí Adéyínká grandson tó ṣẹ̀ jáde lẹ́wọ̀n tó ń wíwíkúwí nígboro ẹnu ẹ̀ kí gbogbo yín ká lọ kóra yín jọ kẹ́ kóra yín papọ̀ báyìí Yorùbá nation ìwọ lẹ́rù pẹ́ ń bọ̀ lẹ́rù pẹ́ fẹ́ gbà wálẹ̀ kàkà kílẹ̀ ku ilẹ̀ aṣá ẹ̀yin lẹ máa rí ẹ̀wọ̀n he ẹ̀yin láyé yín máa bàjẹ́. wọ́n tọ́ lọ sí ẹ̀ ìsìnbá àti ń jà fún ẹ̀tọ́ ti wà nìyẹn ẹ̀rí péjọ ta ti ṣe struggle yẹn nígbà tí Buhari gan wà ń bẹ̀ tó jẹ́ Fúlàní kò sí bí àlọ́ secretariat àyàbáràgì ọlọ́pàá àyàbáràgì sójà à ń bọ́ síta láti ṣe rálì láfta tí mo lọ gangan tí mo dé à ń ṣe rálì yẹn káàkiri láti béèrè fẹ́tọ̀ wa ni. bàbá ní láfta tí wọ́n lọ ìgangan tí wọ́n fi dé after tán lọ sí gangan tí gbogbo wa jọ rí ẹ̀yìn ìgbà yẹn kò ní rálì wá bẹ̀rẹ̀ tí a bẹ̀rẹ̀ sí ní ṣe rálì káàkiri ìdí ni wípé máa yẹn bàbá òfò yìí ó ń tẹ̀ láti jẹ́ kán sọ pé ṣebí Ìgbòho náà ó lọ sí gangan Onítìrí ó lè fi compare ara wọn ìgbà tí òòṣà lọ sí ìgangan ayé àti ọ̀run gbọ́ ọ̀sán gangan náà lọ gbogbo èèyàn ló mọ̀ àwọn ará gangan ó rí wọn bọ́ ṣe tú jáde ni wọ́n tú yáyá wọ́n tú yáyà èrò lọ bí omi. Fúlàní ò lè àlélájú wálẹ̀ kí Fúlàní mọ̀ pa àwọn bàbá wa àwọn fámìlì wa kan mọ jẹ kẹ́ni kankan lè lọ sọ́dọ̀ kó ohun táwọn ń jà fún nìyẹn so ìjọ ìgbà tí wọ́n dẹ̀ ń ṣe ń gbà ẹ́ rí pé gbogbo agbára yẹn Fúlàní nìkan náà kó síbẹ̀ kò sí Yorùbá kankan bẹ̀ wọ́n kàn ń ṣe bó ṣe wọ́n ni
bí àwọn bá para wọn lọ́hùn tó ń bá pààyàn tó ń ṣe gbogbo tó ń ṣe tán wọ́n tún náà fún ọ ní amnesty lórí àwọn tó pa so gbogbo nǹkan tí àwa kọ́ ń gbà yẹn ta fi jáde pẹ̀lú gbogbo bàbá Bánjí Akíntóyè àtàwọn àgbààgbà tó wà pẹ̀lú àwọn ọba tó support wa ń gbà yẹn pé ó ti tó báyẹn kí wá ṣe pé káwá kóra wájọ káwá lọ nú ọ́fíìsì àwọn honorable secretariat tẹ́lẹ̀ pé ẹ̀yà wèrè tọ́pọ̀ lọ́ndún ẹni yẹn ẹ̀rí pa àwọn tó lọ ẹsẹ̀ fáwọn dáadáa ẹ̀rí pa aláìsàn ni wọ́n gbádùn àtẹ̀yẹ tó dó lórí àwọn nǹkan tó dùn máa yẹn nìyẹn o ẹ̀rí pa wọn gba wèrè lẹ́ẹ̀kan tó mọ tọ́jú wọn ṣé wọ́n ṣe mọ́ ń gbòmìnira nìyẹn ẹ wá lọ́fíìsì àwọn honorable ẹ wá lọ jókòó ẹ ta fúláàgì ẹlẹ́yìn Yorùbá nation láì ya wèrè ẹ̀rí pọ̀ lọ́ndún wọn dáadáa so mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kan fọkàn sí àwọn ìran dáadáa báyìí mo dẹ̀ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n investigate wọn dáadáa ó ti jó yín wọ́n dẹ̀ ní wọ́n ń rú àwọn ìran dáadáa tó ń rán wọn rúṣẹ́ jàpù báyìí láti mọ̀ fi dá wà láyé bí ìgbà tẹ́yẹ ká ń dà lóru lèmi rí yẹn sí tá a bá fẹ́ ṣe gbogbo rálì wa à sọ ti gbogbo ẹyọ gbogbo ọmọ Yorùbá. kí lẹ gbọ́ tó wí máa rádaràda tó sọ pé Ìgbòho àti bàbá Akíntóyè wọ́n ń gbowó lọ́wọ́ yín ni wọ́n sọ pé kinní kan ni wọ́n sọ pé kinní kan ni wọ́n ń tàn yín ni irọ́ ló ń pa o ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tó ṣàsọ wípé at any time tá a bá ń ṣe rally àwọn èèyàn máa ń lọ bí omi ni tá a bá tún padà pé a fẹ́ bẹ̀rẹ̀ rally wa again ẹ máa rí ogunlógún àwọn èèyàn bó ṣe máa tú yáyá tán máa tú yàyà jáde kò ń ṣe léyìí tẹ́yìn ń ṣe lábẹ́nú tẹ́yìn OPU OPC a sì ń ṣe findings lọ́wọ́ o tí à ń gbọ́ fìrìnfìrìn yín tẹ́ ẹ̀ ń sásá bẹ́ẹ̀ a máa ṣe rálì ayé agbóòrùn àmọ́ gbogbo ọmọ Yorùbá tú jáde kò ń ṣe léyìí tẹ́yìn ń ṣe tí ẹ̀ ń pariwo lórí voice note ọmọ Yorùbá ẹ bọ́ta ọmọ Yorùbá ẹ bọ́ta àwọn ò ní láti máa pariwo ọmọ Yorùbá ẹ bọ́ta torí wípé ẹni oríṣà tó dá òun ni ẹ gbàgbé. ẹ máa gbọ́ àjọ fọwọ́pọ̀ ni àjọ jáde tán láti béèrè fẹ́tọ̀ wa ni kì í ṣe pé àwọn kan máa kóra ọjọ́ bíi mẹ́jọ ẹ wà lọ́wọ́ kàkí sójà ẹ wà ṣe ẹ mọ̀ tẹ kú ẹ lọ ẹ ti mọ̀ gógóró ẹ lọ fàgbóyó ẹ wà lọ ní ọ́fíìsì àwọn ẹ̀kẹ́ fẹ́ jẹ mọ́ káwọn ẹkún bẹ́ẹ̀ tó fẹ́ jalè wọ́n kẹ́ fẹ́ jí nǹkan ní secretariat àwọn èèyàn ṣe Yorùbá nìsan wọ́n ṣe Yorùbá nìsan wọ́n kẹ́ fẹ́ lo lẹ́fù pé Yorùbá nìsan yẹn popular ayédèmọ̀ àwọn tó wà ń bẹ̀ láti fi hùwà burúkú ni láti fi borúkọ wa jẹ ni. ibo wá nígbò ti sọ pé òun ò ṣe Yorùbá nìsan bí ẹjọ́ ẹ bá mi gbọ́ ibo ló máa dé yẹmọ ti wá sọ nínú interview yìí pé òun àwọn àti bàbá Akíntóyè wọn ò ṣe Yorùbá nìsan mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ túbọ̀ lọ bá ọ̀gá yín kó tún ran yín dáadáa ẹ máa ṣe mo ní tẹ bá ti fẹ́ ṣe fídíò tẹ fẹ́ ṣẹ̀sìn mo ní kẹ́ kọ́kọ́ rìkọ́dù ẹ̀ kẹ́ fetí ara yín gbọ́ kẹ́ dúró síwájú mírọ̀ kẹ́ fi run omú kẹ́ fi run etí kẹ́ tún fi lọ̀yàn ṣé ẹ make sense torí ẹ make sense ìlara ti bàtàyé yín jẹ́ ẹ ò lè légbò bẹ́ẹ̀ Ọlọ́run ló yàn án dùn yín. Ọlọ́run ní borúkọ tí náà jẹ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ Ọlọ́run dẹ̀ jẹ́ kí Ọlọ́run gbòmìnira tó yẹ fún Yorùbá láti Ọlọ́run kì í ṣe pé irú lẹ́kùnrin dáadáa táwọn yẹn kó kiri àwọn ọmọ gángan gbà èmi àti bàbá àti gbogbo atajọ́ sí Yorùbá nìṣẹ̀ káàkiri àmọ́ ẹni tí ń pa ọtọ́ sí yẹn rárá. ẹjọ́ kí ló tún kù tó yẹ kan sọ ń bí ìwọ tó ń gbọ́ mi tó gbọ́ ọ̀rọ̀ bàbá yẹn ibo nìgbò ti sọ pé àwọn ò ṣe Yorùbá nìṣàn mọ́ wọ́n ní àwọn àti bàbá Akíntóyè àti gbogbo wa takóra wa papọ̀ tájọ́ wa papọ̀ tájọ́ ń ṣe Yorùbá nìṣàn a ò mọ nǹkan kan pa ẹ̀ náà láì ṣé ọmọ iye ìgbà tí mo ti ń pariwo wípé àmọ́ kankan agbé pé à ń gbọ́ fìrìfìrì pọ́n fẹ́ ṣe nǹkan kan fẹ́ ṣe nǹkan kan wípé àmọ́ kankan pa ẹ̀ ṣé àmọ́ ìgbà tí mo ti ń pariwo yẹn ni ṣe rí wọn báyé wọn ṣe rí nìyẹn ìlara ló máa pa yín tẹ bá dèrò wípé gbogbo ilé tẹ ń ṣe yìí tẹ bá ṣe kinní kan ṣe kinní kan pínrín kò sọ sí ara yín ló ṣì wà ẹgbọ́n nẹ́sùn. sọ́ọ̀gì igun ìjì mèrè sọ́ọ̀gì igun mágùnkì aládì mò ń sọ. Sunday Igboho àti ẹ̀yin yẹn ń pera yín ní Yorùbá nation yẹn ń pera yín Yorùbá nation yẹn nìkan kan ìmọ̀ yẹn ń pera yín ní nǹkan báwí yín gbogbo ewé kọjá wé já gbogbo ọ̀pẹ kó nígbà gùn gbogbo ọ̀pẹ kó nígbà gùn ọ̀kùnrùn yóò nígbà ẹsẹ̀ jẹ́jẹ́ ní múrìn ámbélé ń tà sí ẹ̀yìn ẹlẹ́sẹ̀ méjì èsè ń yírí yá wí yín títí yẹ gbọ́ yá fọ̀fọ̀fọ̀fọ̀ yẹ gbà agbélulẹ̀ amẹ́nu wí àpótí alákàrà yín kábíáwú iná wá jó lórí kókó báyìí ó di wáì páńpẹ́ ìjọba àpapọ̀ ó mú Yorùbá nation lẹ́sẹ̀ báyìí níjọ́ sátidé yóò kọjá yìí náà ni sátidé yìí ṣe on the 13 April 2024 yà wáyé una kó ban na kó gbogbo rẹ̀
àkàràbá oríṣiríṣi náwọn rè gbàjọba àwọn ìgbàjọba ní Amẹ́ríkà àwọn ìgbàjọba àwọn ìmọ̀nà Ukraine àwọn ìmọ̀nà Palestine àwọn ìmọ̀nà Iran kódà àwọn ìmọ̀nà Zamfara yẹn ti ń jí nígbà ìmọ̀nà Borno àwọn ìmọ̀nà nugbó Sambisa àwọn ìmọ̀nà nugbó ní Èkìtì ní gbogbo ilẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá kódà títí dé Kwara yẹn ti ń da Yorùbá láàmú àwọn ìmọ̀nà abẹ́ àwọn ará Ìbàdàn níjọ́ sátidé ìyé ìsẹ́nì kankan lọ́fíìsì máa ó jó àwọn àrí ìgbàjọba. ṣé ẹ̀yin rí bí yìí àṣà yóò ti renú búyè orí epo jìjìrì àbí abẹ́ ti rí ibi yájá yìí ti ń renú bókórè epo gìdán àwa mú àgádágodo ẹnu àpótí ẹwẹ́ ẹ̀fẹ́ fi mọ́sùn bá lókè ẹ̀rẹ́ ẹlẹ́yà àpèrè àwọn olóòdùà Yorùbá nation Sunday Igboho wá jáde ó wá wò ìmọ̀ nǹkan ọ̀kan níbi gbogbo yẹn dálẹ̀ àwa ìgbà ó dìgbà náà ná ẹ jẹ́ kan parí ìwádìí ó dìgbà náà ná Professor Banji Akintoye òdodo fẹ́ wà nínú disclaimer yẹn ṣe nítorí wí ní bóyá ní nǹkan bíi November àbí December 2022 òní prof wọn náà ti yọwọ́ yọsẹ̀ nínú gbogbo ìlànà ọmọ Odùduwà yẹn ń ṣe worldwide yẹn wọ́n ìbá ṣe Yorùbá nation wọ́n gbé kíní ìwé wọn wọ́n gbé ko Professor Wálé Adéníran lọ́wọ́ bàbá wa gbàdé àgbọ̀ ti hàn àmọ́ ti Sunday Igboho àgbọ̀ torí nílẹ̀ Sunday Igboho dé gẹ̀rẹ̀ yóò dé náà ló tún gbógun tó bẹ̀rẹ̀ sí gbógun ti gbogbo èèyàn gbogbo ọ̀rọ̀ yìí yẹ kí máa jáde lẹ́nu ní jáde gbogbo èèyàn búbú sàkàsàkà ní àtòun àtọmọlẹ́yìn rẹ̀ wọ́n tún dẹ́ta ìdè náà ó tún gbógun ti Ìbà Gani Adams náà tún bẹ̀rẹ̀ sí dorí ìtàkodò àwa nílò bẹ̀rùn ọmọ èké bóun bá dàgbà ẹyẹlé lówó máa pàjẹ́ sórí ẹyẹlé àwọn èjì ó tágbà ẹni àgbégun kẹ́tẹ́kẹ́tẹ́ ni òyìn mókun sọ ni bá a bá gbọ́n eléyìí gunra nkúmi nǹkan ẹ̀ ní tẹ́nipa eléyìí ẹ̀yin ọmọ Oòduà ẹ jẹ́ ká mójú sùnù kàn ká mú wò onítìrí yóò wá bọ́ sórí fọ́nrán yóò wá fẹ́ máa kó ẹrẹ̀ bá ìdílé Chief MKO Abiola ó yẹ ká rè yẹ ọpọlọ ọmọbìnrin wò tọ́lá àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ Abiola wọn ti jáde o wọn wí lóòótọ́ ló bímọ kó bàbá wọn àmọ́ èsè yóò sínú ìyàwó bàbá wọn mọ́ o wọn ti bí o. ṣé ẹ rí wọn ẹ jọ ibo la ti rí àwọn set of àgbà òpònú báyìí nílẹ̀ Yorùbá ojú gbà mí tì ṣáwọn eléyìí láwọn ọmọ ṣá ẹ disgrace àwọn ọmọ yín ẹ bójú àwọn ọmọ yín jẹ́ o kà má ẹ ti sọ pé bẹyẹ níyàwó kódà ẹ ti dójú ti àwọn ẹbí yín kí ló fa orin òfò ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu bàbá ní ìjọba Nàìjíríà wọ́n ti fokùn sí Yorùbá nation lẹ́sẹ̀ èrò ọkàn yín ṣáà nìyẹn kó ṣáà sọ wípé Yorùbá nation kò sí mọ́ o Yorùbá nation ó ti kú o Yorùbá nation ó ti kẹ́ o irọ́ lẹ pa àfi tí ò bá sí Ọlọ́run lókè ọ̀run ẹ mọ iye ọdún tí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ tẹ́tí ń dìde ogun oríṣiríṣiríṣiríṣiríṣi ṣẹtún ìgbọ̀n náà tó tún sọ wípé Gani lórí Gani náà ni ẹ ti mọ ibi tán ti wá àwọn ọmọ OPC náà ni àwọn ọmọ kéékèèké nú wọn tó yẹ kí wọ́n mú ọjọ́ orí wọn kí wọ́n bọ́ síta kán lọ lo ayé wọn kó ṣe rere láyé kí wọ́n lo kádàrá wọn kó fi ṣe nǹkan kó fi gbé nǹkan re ṣe Gani kó wọn sábẹ́ ó ń fi wọ́n mèkì owó ayé tí wọ́n ń jóná irú àwọn bàbá àwọn yìí náà ayé ẹ̀ láyé lọ́wọ́ torí ẹ̀ ń ṣàlẹ̀jẹ lábẹ́ ọ̀gá yín ni tí ẹ̀ ò bá ṣàlẹ̀jẹ tó jẹ́ pé tó bá ń jẹun báyìí ìwọ̀n ọba tó bá gbọ̀n sílẹ̀ ń bẹ̀ ó lẹ́yìn máa ń ṣàjẹ ẹ̀ ní máa fojú orí ṣe láńgbáláńgbá kẹ́ máa ṣe bí olórí burúkú báyìí náà Yorùbá nation wo ni ìjọba sọ wípé wọ́n fokùn sí lẹ́sẹ̀ Dúpẹ́ ni wọ́n wá wọ́n declare àwọn gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ tí ì rí ọwọ́ ìjọba Nàìjíríà ò tí ì bá Dúpẹ́ wọ́n sì ń wá Dúpẹ́ gan sá kiri easy runner ẹ ti ẹ̀ dúró ṣebí Ìgbòho lẹ́ ń pè ní Ìgbòho ẹlẹ́wọ̀n ẹ̀yin ń kọ́ báyìí eléyìí tó parẹ́ eléyìí tó wà lẹ́wọ̀n eléyìí tí property lana tó bàjẹ́ tó gbòdì ó bàjẹ́ gbogbo yín wá sákòlóbá na go dey sákòlóbá na dey run katakata kìtìkìtì
ẹ drink water ẹ lè drop cup ọkàn yín ò balẹ̀ wọ́n ti ṣe fẹ́ gbọ́ nínú wọ́n ti wàhálà ti ṣẹlẹ̀ jẹ́jẹ́ yín sí you know me too well now. Nínú gúrúùpù òfò àtàdánù ìyàmú àwọn wọ́n ti bojú àjàkálẹ̀ àrùn Florence how market àwọn èrúnrún mẹ́bà tó kù mẹ́ wọ́n ti bojú Florence àjàkáyé jẹ́ wọ́n fi gun lójú àti ìyá wọn mú ìjà ti ṣẹlẹ̀ nínú kingdom. Ìjà ti ṣẹlẹ̀ nínú kingdom wọn. Bàbá ohun tí ò yé yín ó pọ̀ àwa mọ̀ wípé ọ̀tá ẹni ò kì í pòdù ọ̀yà ẹ̀yin mọ̀ wípé Dúpẹ́ Onítìrí ló kó àwọn èèyàn lọ níbi tí Ọlọ́run ti wá bá ti yín jẹ́ bàbá. Ibi tí Ọlọ́run ti bá ti yín jẹ́ ẹ mọ̀ Dúpẹ́ fúnra lára ẹ̀ èṣù ṣe ajá Dúpẹ́ wọlé tẹkùn èṣù ṣe ajá Dúpẹ́ padà fẹnu gbóbì jẹ. Dúpẹ́ ṣe fídíò ó ní òun o Dúpẹ́ Ọlá Onítìrí òun ní abẹ́ movement òun organization òun called Democratic Republic of the Yorùbá DRY àti RYP tóun jẹ́ adelé olórí adelé òun ni president wọn èyàn Yorùbá land tẹ́ gbà lórí social media ṣé àsọ fún yín pé orí social media lẹ ti gbà ni. Ó ní òun declare sovereignty of Yorùbá land òun gba òmìnira Yorùbá ti tú sílẹ̀ ṣe mọ̀ pé òun ló dá Yorùbá lẹ̀ òun ló bí gbogbo. Dúpẹ́ ti báyé yín jẹ́ bàbá ẹ̀yin rò wípé Nigeria government ṣé ẹ rò wípé Nigeria government ó fọ́fù gbẹ̀mú bíi tiyín ni inú Nigeria government ò bú àwọn ọba lọ́ba níjòyè ńlẹ̀ Yorùbá ọpọlọ wọn ò yòrò gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá ni wọ́n mọ̀ wọ́n ti mọ̀ wípé Dúpẹ́ ló ṣe é orí kí wọ́n dá gbogbo àwọn tó ń interview bàbá Bọ̀dé George tó sọ̀rọ̀ ẹjọ́ ṣé orí kó dárúkọ bàbá Akíntóyè àbígbò ó ń bẹ̀ ṣé kìí ṣe Dúpẹ́ ta ni wọ́n declare wanted Dúpẹ́ Onítìrí mo Dúpẹ́ Onítìrí Abíọ́lá is a wanted from the government. Bàbá ẹni ẹ̀yin ò gbà wípé Ìgbòho grant tàbí pé àwọn ò mọ nǹkankan nípa nǹkan tí Dúpẹ́ ṣe ẹlẹ́yin ò gbà tẹ́ ẹ̀ bá gbà ẹ lọ kú. Tí ẹ̀ bá gbà ẹ lọ kú. Ẹ sọ́sìn ẹni bí i November 2020 èyí tó bá jẹ́ láyé ní ẹni bàbá Akíntóyè ti yọra wọn nu movement wọ́n wá lọ ṣe kí ni yo bàbá Akíntóyè yọra wọn nu movement wọ́n wá lọ gbéwèé fún Wálé Adéníran ẹ pẹ̀lẹ́ Mr. Wálé Adéníran ẹ̀yin náà tó ti join abálájọ táyé yín bàjẹ́ là bàbá abálájọ tí ilé ògbà yín tọ́nà ògbà yín abálájọ tẹ́bí àtàrà yín tí everybody tí wọ́n sá fún yín kò sí family yín kan bẹ́ẹ̀ tó unite pẹ̀lú yín wọ́n nítorí láti tipẹ́tipẹ́ láti kékeré lẹ ti ń fọjọ́ orí ṣe bí rádaràdá kiri ìyẹn bàbá Wálé Adéníran wọ́n lọ́lọ́tẹ̀ ni yín kò síbi tẹ́ ẹ wọ̀ nínú ayé ọ̀tẹ̀ ni wọ́n dẹ̀ lè kó owó lójú ògún Mr. Wálé Adéníran mo ní abálájọ yín táyé yín tí ò fi rójú tí ò fi ráyè abálájọ yín ká lè máa mọ kọ́ńtàtì bó ṣe ń lọ bàbá yìí ẹ mọ̀ ipò dárúkọ Gani ìkan lára àwọn ọmọ Gani ni ṣé ẹ mọ̀ wípé agbó wípé yẹn máa ń fi ohun ìwẹ̀ àbù fún àwọn tó ń ba ṣoúnjẹ á fi ṣoúnjẹ fáwọn wèrè tó wà lábẹ́ tẹ́ ẹ bá wá rí àwọn ọmọ òfò àtàdánù tó wà lórí social media tó ń sọ̀rọ̀ tó láwọn ń sọ̀rọ̀ sí Ìgbòho àbí irú èmi ìbáyà àbí bàbá Akíntóyè bàbá wa yìí o tó bá wá ń sọ̀rọ̀ wọ́n ti mu omi ìwẹ̀ ara ọ̀gá wọn wọ́n ti fi oúnjẹ fún wọn kílẹ̀ ẹ̀spẹ́ẹ̀tì wọ́n máa ṣiṣẹ́ kú ní wá jẹ́ tún wá fún ẹ ní connection lára connection yẹn tó fi máa mọ̀ wípé Mr. Wálé Adéníran ó wà pẹ̀lú àwọn wèrè wọ̀nyí ṣé o mọ̀ wípé àwa náà sọ Mr. Wálé ìyàwó òfò àtàdánù ìyàwó ti sá lọ nísìnyí o ìwọ tó ń gbọ́ nígbà yẹn tí wọ́n wá ń pariwo pé bàbá Akíntóyè ó ṣí jàǹjàǹtík
supermarket ní Kútọ̀nù fún ìyàwó ẹ̀ kì í ṣe bàbá Akíntóyè. Mr. Wálé yìí ni òun ló ń gbowó Yorùbá Nation tó ń mú orúkọ bàbá lọ káàkiri tó lọ ń ba ti bàbá jẹ́ tó ń gbowó tó ń present ara wọn páwọn làwọn ṣe gbá àwọn làwọn ṣàwò àwọn èèyàn òde mọ̀ gbà tó jẹ́ pé lọ́tẹ̀ ni wọ́n kówó fún wọn. Owó yẹn bówó ṣe ń wọlé sọ́wọ́ bàbá Adéníran gbogbo owó tó ń wọlé sọ́wọ́ bàbá Adéníran inú àkáǹtì nígbà tí bàbá Adéníran Wálé Adéníran tó wà pẹ̀lú bàbá Akíntóyè ò dá ní àkáǹtì kankan àkáǹtì Mr. Wálé Adéníran ni wọ́n ń lò gbogbo owó gan tó wá ń pariwo pé bàbá Akíntóyè gbà inú àkáǹtì Mr. Wálé Adéníran ló máa ń wọ̀ tí bàbá bá fẹ́ nídìí owó bàbá tó máa ń bẹ̀bẹ̀ ní kí Wálé Adéníran kó tó fún bàbá Akíntóyè lówó ẹ̀dẹ̀ ń rò wípé ẹlẹ́dàá bàbá Akíntóyè á fi re fún gbogbo yín láyé ẹ̀ lè escape ẹ̀. Ó tún tẹ̀síwájú wọ́n tún ṣoògùn omi ìwẹ̀ ara Wálé Adéníran á gbé fún ìyàwó ẹ̀ á ní kó bù sínú ohun torí ó máa ṣoúnjẹ fún gbogbo wọn nulẹ̀ tó bá ti fẹ́ ṣoúnjẹ bàbá Akíntóyè á bù á fi sínú omi tó fi ṣoúnjẹ fún bàbá Akíntóyè omi ìwẹ̀ Wálé Adéníran ṣé ó ti wá ń jọra wọn lójú ẹ̀ bẹ́ẹ̀ yẹn so tó bá rélé tó bá ń wí rádaràda ṣé ń gbọ́ ó ní Ìgbòho wá sílé ó tún bẹ̀rẹ̀ ìtàn ó ń rojọ́ ó ń pa ìtànkítàn ọ̀gá tiẹ̀ òun ló ń pa ìtànkítàn tó fẹ́ mú ìtàn ilẹ̀ Yorùbá tó fẹ́ dorí ẹ̀ kodò ó fẹ́ rìmóòdì ẹ̀ láti lè jẹ́ kó sùtù oyè tó jẹ irọ́ ló dẹ̀ pa ó kéré àmọ́ ló jẹ́ lára ẹran ilẹ̀ Yorùbá lọ bá mi sọ fún ọ̀gá ẹ̀ ọmọ iná là ń rán síná bàbá wàá bí lọ sọ fún ọ̀gá ẹ̀ bá mi ṣe fídíò èkó dọ́dọ̀ báyìí lọ sọ fún ọ̀gá babalá ọ̀gá títí ẹ̀ ìràlẹ̀rálẹ̀ ti tọ̀dọ̀ títí wá ọ̀gá ló jẹ́ fún ìràlẹ̀rálẹ̀ ni àmọ́ ló jẹ́ nílẹ̀ Yorùbá lọ sọ fún yín pé àmọ́ ni kò wára ẹran nílẹ̀ Yorùbá ọ̀gá ẹ̀ tó ti wà frustrated anybody ò recognize tán fún fèsì mọ́ tó ti wà frustrated tí depression ti mú ṣé nítorí ẹ̀rọ yìí pé gbogbo demo tẹ̀ ń ṣe inú fídíò tẹ̀ ń upload ìyẹn fáwọn tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọbẹ̀ ti bá di ọ̀gá ẹ̀ ó ti rẹ̀ ìfun ẹ̀ ti jàn ọpọlọ ẹ̀ ti lọ kò yé mọ́ bó ṣe wà yẹn ẹ pẹ̀lẹ́. Ta ló ń pàtàkìtàn nílẹ̀ Yorùbá Gani ló ń pàtàkìtàn kì í ṣe ọmọ Adéyẹmọ nítorí ẹ rí ọmọ Adéyẹmọ ẹ ti sọ wípé tó bá máa wá sí Nàìjíríà á wọ aṣọ ẹlẹ́hàá ni wọn kò ní jẹ́ kán lóhun tán bá rí wọn á gbé ó sì wá tilétilé ó wá bí ọmọ ọkọ ni kò gbọ́dọ̀ ṣíṣúyọ ní ìlú orílẹ̀-èdè ibi tí wọ́n forí ẹ̀ sọlẹ̀ sí abẹ́ ìdè wọ́n mi ni nìkéne ó rí òòṣà ni ó yẹ ń ju wọn bí òòṣà ń bí àwọn èrò níbí èrò lọ ṣalalu ó pẹ́ títí ó ká babalára ó kúkú jókòó sórí bọ́nẹ̀tì pé èmi tí ẹ wá rèé ìgbà tẹ́ ẹ̀ tún rògùn ẹ̀ ṣe ẹ nítorí ṣe ló ń ṣiṣẹ́ fún Tinubu nítorí ẹ̀ ni wọ́n ṣe gbé ẹ lọ gbé ìgbà tí wọ́n dẹ̀ ti gbé ẹ̀yẹ ìyẹn wá lọ gbé ayé ọ̀gá ẹ̀ ti bàjẹ́ là. Bàbá ó ní ìpàyẹ ọkọ tí mo wá fẹ́ sọ fún yín mo rí pé ẹ dàgbà ẹ dánú ìfún yín lọ ẹ pòwe kan bẹ̀yẹn ẹni ọmọdé tó dóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ ẹlẹ́dẹ̀ ẹyẹlé yẹn ò wá ní jẹ́ kọ́mọ yẹn dàgbà owó yẹn ò bá Ìgbòho mu torí Ìgbòho ọmọ Adéyẹmọ ò sọjọ́ kan tó sọ wípé tóun bá dàgbà orí ẹyẹlé lòun ò mọ̀ jẹ so ó ti di dandan kí Ìgbòho kó gbó kó tọ́ kó fẹ́wú parí kó fòrìkì jobi